أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. bóòlù àti ìṣe lónìí ọ̀nà. أذكر في الكتاب إدريس. bá a ti ṣe ni pé ẹ dákun gbogbo àwa tá à ń bẹ ń bí tẹ̀ ń gbọ́ mi láàrin ìṣẹ́jú mẹ́wàá àbí mẹ́ẹ̀ẹ́dógún tá a dìjọ lò ẹ jẹ́ àtẹ́wọ́. إنه كان صديقا نبيا. nǹkan gbé nǹkan mi lóde ètò ní. رفعناه مكانه عليا. mátàrà rẹ jẹ́ ìṣẹ́jú kọ̀ọ̀kan àbí ká pé seconds kọ̀ọ̀kan kọ́ nínú Ramadan gbígbàdúrà ní bẹ́ẹ̀. رفعناه مكانه عليا. níbi orin náà pọ̀ dé kọ́dà bọ́ ọba sùn nínú Ramadan ó sì tún máa gbà ládàá. أولئك الذين أنعم الله عليهم من النبيين. bẹ́ẹ̀ bá yán o tẹnu rẹ̀ wá rùn sí i lọ́sàn-án Ramadana òórùn tó jáde lẹ́nu rẹ̀ yẹn Ọlọ́run ní àlùmísìkiri lọ́dọ̀ ọ̀tún ọ̀tún gbà ládàá. من ذرية آدم. ẹni tí ọwọ́ àṣẹ kankan tí nǹkan wọ́n sùn báyìí Ramadana náà ni òjò lè mìíràn o wọ́n wá ń pè ń pé mo ti gbọ́ ń bọ̀ wá bí tí ń wò sùn yẹn sẹ́ ń gbà ládàá. وممن حملنا مع نوح. bá tí wọ́n ń gbà yìí gbogbo ẹni bá lè rọ́jú tọrọ ń tọ́fẹ́ kò sí ní tí ò sí lọ́dọ̀ Ọlọ́run ọ̀ lè béèrè ni àbí kọ́ ọ béèrè kẹ́mi rẹ̀ máa ń nígbàgbọ́. الله. bá a ti jòkó yìí ẹ tẹ́wọ́. ومن ذرية إبراهيم وإسرائيل. àdúrà tí mo fẹ́ ṣe yìí o. وممن هدينا واجتبينا. àwọn kan ò ní nípìn níbẹ̀. إذا تتلى عليهم آيات الرحمن Allahu Akbar. خروا سجدا وبكيا. gbogbo ẹni Ọlọ́run bá fún lálàáfíà kọ́ tẹ̀lé bá kó pé Allahu Akbar. Allahu Akbar. ọwọ́ tá a tẹ́ yìí àfa Kewulere ọ̀sìn tòsí. ọwọ́ tá a tẹ́ yìí gbogbo àwa tá a tẹ́wọ́ báyìí gbogbo àwa tá a jùmọ̀ jọ tẹ́wọ́ náà àdúrà wa ti gbà. àdúrà ti gbà pé rire àfẹ̀yàn kan àfẹ̀yàn kan ẹ̀ ń tọ̀hún lẹni tí ò ní gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. ètò òun lẹni tó yá sípa àjọ dàníyàn ṣùgbọ́n gbàgbọ́ rẹ̀ ò sí ń bẹ̀ kó ti rí bẹ́ẹ̀ ọmọ pọ́lọ́hún lè ṣe é. kò gbà pé Ọlọ́run lè ṣe tó ń béèrè òun ni gbogbo ẹni bá gbà pọ́lọ́hún lè ṣe é. gbogbo wọn tó bá nígbàgbọ́ pé ń tó béèrè Ọlọ́run ló ní kápá ti ṣe fún pọ́lọ́hún ẹ tí mo fẹ́ wí ọ́ wí tẹ̀lé mi báyìí. ọjọ́ wí tẹ̀lé wa tá a bá ti wá wí tán bàbá ti wí tán lẹ́yìn èmi lẹ́yìn bàbá Kewugbemi àtẹni mo bá ní ọ sọ̀rọ̀ àtẹni bá yọ̀ǹda fún pé kó mẹ́ sọ̀rọ̀ àbí tí n bá ní ẹyọ bó ànábì àtọ́bá ní òbó ńsẹ́lẹ̀ àbí tí n bá sọ pé kẹ́ ẹ sọ pọ́lọ́hún tóbi àbí tó bá ní ẹgbẹ́ lọ́n tóbi lẹ́yìn tí mo kà á lẹ̀ wọ̀nyí lẹ́yìn tẹ́ kálẹ̀ yìí tá a fi sọ̀kalẹ̀ Al-Qur'anu táyé sọ̀kalẹ̀ Al-Qur'anu láàyè yìí ọ̀ gbọ́dọ̀ rojọ́ o má bẹ́ẹ̀ ní kẹ́kẹ́ rojọ́ òfin rẹ̀ nù o. lẹ́yìn mímí rẹ tọ́ ọ bá ti wí nǹkan kan tó bá ti rojọ́ wọ́n yóò kọ tiẹ̀ kú. tọ̀ tiẹ̀ ti yọnu sàrà àníyàn rẹ nù bọ́ bá lè fún ọ láti ṣe o lè máa rojọ́ lọ. àní mú wa. àmọ́ bá ọba rọ́jú tọ́ ọ̀rẹ́ ní kankan bá ìgbà tó rojọ́ bá rí mú mẹ́ra tí kìíní tọ́ wá gbọ́ ń ta fẹ́ wì tọ́ dọ́kẹ́ tí máa ń gbé ọ́nù tí ò gbé ọ́nù láti èyí sọ tọ́ jáde bọ̀ wí tọ́ délé tọ́ tún ṣe tó tún ṣe èyí tọ́ ń ṣe tẹ́lẹ̀ tá a sọ pé ó da tọ́ tún tẹ̀ra mọ́. tó tún tẹ̀rẹ̀ mẹ́.
kí ọkọ eré. ó kú eríire Allahu ó Akbar. kú eríire lọ́dún mi bàbá pàdé. bàbá tún pàdé lẹ́mí ọmọ tọ́ka sórí ọlọ́run. wọn ni ó máa tọ́ka sórí ọlọ́run lára rẹ ẹ pé bisimilahi rahman rahim. bisimilahi الرحمن الرحيم kí ló dé tẹ́ wí yapayapa. بسم الله الرحمن الرحيم ẹ panupọ̀ kẹ́ wí dáadáa. بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين arrahman rahim. الرحمن الرحيم hamdan yuwaffi na'amahu. حمدا يوفي نعماه wa yukafi mazidahu. ويكافي مزيده ويدافع عنا نقمه وعذابه. ويدافع عنا نقمه وعذابه مقرأ رجل ما شاء الله لا قوة إلا بالله. ما شاء الله لا قوة إلا بالله صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم آمين. آمين. إلى ربي وليس إلا سواه gbogbo eri tí ń bẹ bí lónìí ẹ̀yin tẹ́ ẹ wá lẹ́sìn tẹ́ ẹ retí mi tí ì lè wá ẹ̀yin ní kọ́kọ́ bẹ́ẹ̀ kádàrá ni òjé lè wá. إلى ربي وليس إلى سواه ẹ dákun ẹ fẹ́ríjì mi torí Ọlọ́run atọrọ àforíjì mo tọrọ àfẹ́ríjì ìtò yìí fi ṣe fáàrí tá bí mi. إلى ربي وليس إلى سواه bàbá wa àlífà díkàlẹ̀ أدام الله حياته ẹ dákun mo túbá ẹ fẹ́ríjì mi torí Ọlọ́run والله èmi náà kọ́ الله أكبر. bọ́lọ́run ti gbọ́rọ̀ mi gbàǹjọ́ náà ni wáàsí mẹ́rin mo níjọ́ yẹn gangan njọ kan náà الله. mo sì di eléyìí náà pọ̀ mẹ́rù mo wá kú òní Kòròdú bẹ́ẹ̀ ni mo bọ́ sí Festac Town lọ́dọ̀ àwọn NASFAT nọ́sífàtì الله. ẹ̀mí mi ni pé bí n bá kú NASFAT kí n máa bọ̀ bí àmàbọ̀nyà yín bá a bá wá gbọ̀nà yìí yóò dì í bá gbàgbọ́ mi bá a gbà tìyín yóò dì í bá a gbà tọ̀hún yóò dì í. ìjọ náà sì ni àáfàá wa Sheikh Murtada bàbá ń bàríkà nílélá nílélá ìjọ náà ti wọn náà èbí náà ní í ṣe wá síbẹ̀. Allah Adékúnlé ẹ máa wọlé máa bọ̀. àmín إلى ربي وليس إلا سواه. bàbá àlífà ẹjọ́ yìí ó yẹ kí n rò ó دام الله حياته. ẹlòmíì ti ní mi sínú látẹ̀sígbẹ̀ ta ni ìgbéraga rẹ̀ pọ̀ ó tún lè má wà bẹ́ẹ̀ yẹn ẹ kò rí bẹ́ẹ̀ o orí bẹ́ẹ̀ o àwa dà rò pé ó dáa bẹ́ẹ̀ yìí ti ń pè wá ń bí àwọn alẹ́ ńlá náà ń pè wá ní kíkan kíkan ní pípé àgbákò afẹ́ ẹ̀ máa bọ̀ afẹ́ àkókò yẹn ti fẹ́ túkàtà ẹ̀yin ni wọ́n ń retí ẹ má bòde mi gbogbo jẹ́. kìíní Ẹ má bòde ẹ̀ mi ṣàánú jẹ́. wa Ẹ ṣàánú ẹ̀ mi. pé báyìí lẹ́ ṣe èyí sì إلى ربي وليس إلى سواه. èyí tẹ́ ẹ̀ sì mọ̀ ní pé bẹ́ẹ̀ bá pè wá lóde a máa lẹ́ni tá a máa fi sọ́lẹ̀ a ní surveillance kí ni wọ́n ń ṣe lọ́wọ́ ètò owó náà ṣe láti. ṣé ká máa bọ̀ wá àbí ká kọ́kọ́ lọ bì kan náà. الله أكبر. innal wafa'a ẹ wá rẹ́ni tá a fi sọ́lẹ̀ lọ́hùn-ún ọgbà bọ̀dẹ̀ fún wa. bi ahdillahi adatuna. ọ̀dàlẹ̀ wa ó lẹ́yìn lọ́kàn n kò sì jẹ́ ńlá fọkàn tán làwọn náà bá kọrí bẹ̀. innal wafa'a. àwọn adébẹ̀ wájú ò ṣe é lọ ẹ̀yìn ò sì ṣe é padà sí wọ́n wá dá wa jòkó. bi ahdillahi adatuna. bàbá nígbà mo débẹ̀ níwọ̀nba wákàtí méjì àbọ̀ wọ́n sì fún mi mic. ولا يفي بعهود الله كذابا إذا أتاكم
karimu qawmin fakirimuhu. Insha Allah. Akí bàbá wa mínísítà gbogbo àwọn àfa. Allahu akbar. Bẹ́ẹ̀ ni mínísítà. Bada'tu yadayya. Ọlọ́run ní padà lébi. Ẹ̀yin náà wà pa àwọn tẹ́ ẹ létí mi lásìá. Ẹ fẹ́ ní jèmi. Bada'tu yadayya. Muntaji'an rida'u. Ẹlòmíì ò ní gbà tí ń bẹ̀bẹ̀ náà èrí ìjòkó náà ló kúkú wà. àti nàró. Karimo. Mo ti dìde o. La yuradu su'ala abdi. Mo ti dúró lérí ìtẹ́pọ́tà ẹgbẹ́ kalẹ̀ yìí. وما منع العطية مرجاء. Ẹ bá fẹ́ ṣe fáàrí sẹ́rù yín ní ọ̀wá ṣe fáàrí sí. Gbogbo yìí bá dáwọ́jọ tẹ́ ẹ bá sọ fọ́lọ́n pé kọ́ pààyàn rẹ Ọlọ́run kò pé ń tọ̀hún rẹ̀. Yóò tún ti bọ̀. كريم لا يرد سؤال عبد. Bàbá Àlífà lè bá sọ̀nà Ọlọ́run ṣe fún wa ń bẹnu pa àmọ́kéwù ọ̀hún ni. Àmọ́kéwù ọkọ̀ wá ti wá ni. Ní kálukú rí àfẹ ẹ̀dàkùn méje kìíní yọ sẹ́mi. كريم Ẹ ṣàánú ìyá mi. لا يرد سؤال عبد. Dèdè wòye àná a wà nílùú kan tó ń pè ní Ìlísàn. Ìlísẹ̀ Rẹ́mọ. Ee. Ojú mi rí tó. Ojú wa rí tó. Ẹ lójú wa rí tó. Èwo ni ojú yín rí tó? Àtàrà mi mọ̀ mọ̀. Sẹ́yìn nìkan lẹ lọ ni. Èmi ọmọ. Ìbájọ́ lọ ni. كريم لا يرد سؤال Bàbá Àlífà عبد. Gbàjáre ta ló lọ́mọ tí ó gbà sọ́dọ̀ mo fẹ́ bùn yàn lọ́mọ yìí. وما منع Iyọ̀ mi lẹ́nu púpọ̀. العطية مرجاء. Ẹ dákun gbogbo jama lóbìnrin ẹ̀yin àfa wa ẹ mójú kú fún wa. Ẹ mójú kú fún wa. Ọmọ òní ara ní wa kọ́ máa ṣe bàbá. Bàbá Ẹ mójú kúrò fún wa. Ẹ mójú kúrò fún wa. Ọmọ òlè dára ni wọn kò má ṣe bàbá. Ara ní wa kọ́ máa ṣe bàbá. Ẹ mójú kúrò fún wa. Ẹ mójú kúrò fún wa. Ọmọ òlè dára ni wọn kò má ṣe bàbá. Ara ní wa kọ́ máa ṣe bàbá. Ẹ mójú kúrò fún wa. Ẹ mójú kúrò fún wa. Ọmọ òlè dára ni wà kó má ṣe bàbá. Ẹ mójú kúrò fún wa. Ẹ mójú kúrò fún wa. Ẹ̀yin ìyá, ẹ mójú kúrò fún wa. Ẹ̀yin ọ̀dọ́, ẹ mójú kúrò fún wa. Ẹ̀yin ìyá wa, ẹ mójú kúrò fún wa. Mínísítà, mínísítà, ẹ mójú kúrò fún wa. Ọmọ òlè dára ni wà kó má ṣe bàbá. Ẹ mójú kúrò fún wa. Dára ni wà kó má ṣe bàbá. Ẹ dákun ṣé ẹ yọ̀ǹda mi tó rọrùn. Alirọ̀dínà. Ṣé ẹ yọ́nú sí i? Ẹ fẹ́ ní jìnnì torí Ọlọ́run. Má dàgbà. Mo kí bàbá wa Àlífà púpọ̀. Adamallahu hayatahu. Kíkì yín ọ̀fẹ́, Allahu akbar. ọ̀kẹ́mú, ọgbààyè. Ee. Torí ń tẹ́ ẹ gbè kalẹ̀ tó léso lérí la wá pé tì. Allah. Allahu akbar. Bẹ́ẹ̀ bá rí náírà kan mú lọ lẹ́ńbí lónìí, ọ̀jẹ̀ nù ọ̀la yìí ni. Bẹ́ẹ̀ni. Orin kan bẹ tẹ́ ẹ máa kọ. Bó o náà kọ́. Iṣẹ́ tí mo bá ṣe lọ́jọ́ alẹ́. Àtẹ̀yí tí mo bá fòwúrọ̀ ṣe. Òwúrọ̀ ṣe. Rabbil alamin ọba ẹ̀dá. Ọba ẹ̀dá. Kẹ́ni ẹlẹ́ni máa jẹsẹ̀ mi. Èmi ò bá ń parí ẹ̀. Kẹ́mi ẹlẹ́ni máa Èmi ò bá ń parí Iṣẹ́ tí ò ní láàrin lẹ́ni ẹlẹ́ni èyí jẹ. Èmi ò bá ń parí ẹ̀ o. Iṣẹ́ tí ò tó nǹkan. Tí ò tẹ́ni tó dáa gan tó jẹ. Sẹ́yìn mẹ́ni ó bí mi. Kò yé mi tó. Ẹni ẹlẹ́ni lèmi lọ́dọ̀ yìí. Wọ́n sì máa ń jíṣẹ́ yín.
iṣẹ́ yín ní ń jẹ lọ́wọ́ yìí. Ọlọ́run sì ní jẹ́ yóò já sí àfáà ìdájọ́ sì mọ́. tọ́ ọba kò sí ń bùn mí lówó. dèédé owó tó bùn mí kíbíríkì lówó tó gbarú ẹ̀ ilé oṣù. Bàbá kì í ṣiṣẹ́ ọjọ́ kan. 10,000. Allahu akbar. àwọn kan ò ní lówó bá má lówó wọn ò ní padà lówó mọ́. Àwọn wo? àwọn tí ọba mọ iye owó. Allah. Ìyẹn bọ̀ náírà 5. Ọní pèsè bí náírà 5 ni. gbogbo ẹni tí bá máa fojú owó gbolẹ̀ owó padà fojú ẹ̀ gbolẹ̀. La ilaha illallah. Allahu akbar. ẹ̀dọ́ ọlọ́run lówó yóò sì máa rìn kí láì lẹ́sẹ̀. ibi ọba kọjú sí bọ́ ọba lò dáadáa tọ́ba ilé sálọ tiẹ̀ tán. Ọjẹ́ tán nù. ẹlòmíì ti fowó tí èkọ́lé ti mẹ́mú. La ilaha illallah. ó èmu tí. Ẹlòmíì fowó rẹ̀ gbé bàgá. yé Allahu èwo ní jẹ́ bá. akbar. Bàbá kí okùn wọn gbé àyín ẹ wàá kéwù yín lọ́tọ̀ ni. kí ló yà fàdà lò. Ọmọ tanfa'ul amwalu. ẹ̀yin lẹ́kọ̀ọ́ àbá. Duna ifadati. ẹ̀tún wá fún lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ní kakọ́ ní ń kéwú ọ̀tọ̀ ní kéèyàn lẹ́kọ̀ọ́. Kò jọra wọn. sẹ́bẹ̀ yìí rọ́pọ̀lọpọ̀ ọmọ tí ọ̀lẹ́kọ̀ọ́ ń gbòòrò nísì. Tọ́pọ̀ lọ jàǹtìrẹ́. wọ́n kéwú àmọ́ wọn ọ̀lẹ́kọ̀ọ́. La ilaha illallah. nínú wọn nìyí tá àfa rẹ̀ sọ̀rọ̀ òun lọ́kọ́kọ́ bẹ́ẹ̀ wòde tí ń fa àfa rẹ̀ lésì. ọ̀dẹ̀ tára rẹ̀ ọ̀balẹ̀. Òpònú tó gba ṣáda. Òpònú. àfa rẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ ọ̀kọ̀kọ́ yìí rí ẹ̀ wò ná ọ̀lọ́lẹ̀ tẹ́tí sí sọ ti kéwú tán náà ni. Àbí nítorí tó jẹ iná. bọ́mọ bá ma di nkú di sọ́lẹ̀ ma bá nkú bá. Kò lè mọ́. Allahu akbar. àfa rẹ̀ níbi kèésìlẹ̀ Yorùbá ọ̀sáré bẹ́ẹ̀ bóde. Ìwọ wá tako. ọ̀sáré ma ńgbà wọn padà wá wà lọ́wọ́ àbọ̀ wọn bá pẹ́ ntá àfa wí lọ́nà. Ọmọ àlè ya delete fídíò. ọ̀yà ayọ̀ fídíò kú mẹ́. Ọmọ àlè àrínlé. Allahu akbar. ẹ kọ́ àfa ní kéwú tán ẹ tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ tá à ń retí lára kéwú. Gbogbo ẹ̀ ló jókòó sára wọn. kìí sáfà tí ń dàdúgbò láàmú. Alhamdulillah. ọ̀pẹ̀ yìí tẹ́ntẹ́ láàfà wa yìí sá ẹ̀rẹ́ àfa tẹ̀lé. Ẹ sì yẹn tẹ̀lé o. ẹ tẹ̀lé wèrè. Alhamdulillah. ẹlòmíì náà tẹ̀lé wèrè bẹ́ẹ̀ bá ti rí ẹ ti mọ̀ bí wèrè ló náà mọ̀ sí. Bẹ́ẹ̀ni. irú wọn bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ kásẹ́ ní social media pẹ́rẹ́ bí n bá ti ń gbé tí ọ̀tá ìbùdó èpè àtẹ̀ébù ní ọmọ táyì. Èpè ni o. Èpè. ọ̀rọ̀ tí ò yé ọ̀dẹ̀ tó gba ṣáda. Ọ̀dẹ̀. wà á máa tàn fáwọn dá lọ. وما تنفع الأموال دون ìfàdàtì. bẹ́ẹ̀ pàdé àfa wa yìí sá nínú ìgboro ọmọ pọ̀ pàdé yẹn. Wàláhì. bọ́ ọ bá lé ọmọ pọ̀ mọ̀lúwàbí lọ́ba. Bẹ́ẹ̀ni. bọ́ bá jòkó tì ọ́ kò ní ní ọ́ la. Níbo. àfa àtàrà rẹ̀ balẹ̀. Bó bọ̀ sọ̀rọ̀ pẹ̀lú tí kéwù jiná lára ẹ̀. Tìtẹríba. wèrè gbé lárúbáwá látẹ̀rí kò dín wọn kà. yanni wọlé mẹ́. Ní kíni. mo ní kíni àbọ̀ ya wèrè. Ọ̀ agbádùn máa ti jó ní ni. bàbá rẹ̀ gbọ́ lárúbáwá. Kò yé mi tó. ẹni ó lò kéwù lọ́mọ kéwù. Olómọ kéwù. ẹni tó lò kéwù lọ́mọ kéwù. Lọ́mọ kéwù. àwọn wèrè tọ́mọ mímọ́ tí ó lò. Tí ó mọ̀. ẹrú takada lọ́wọ́ ṣe láyé. Ẹni tó lò kéwù ló máa kéwù. Àwọn wèrè tọmọtọmọ tí ó mọ̀. Ẹrú takàdá náà wá sí láyé. kéyìn ó kéwù kọ́ máa wọ lọ́wọ́ lè máa fò. káwá bá a jòkó kákàn nira lára rẹ̀ eléyìí ikú ni. Ìlérí ibú tó káì. kéyìn ó kéwù kọ́ máa sọ fún ọ pé kọ́lá sàlàsàlà káfí nǹkan sọ ká má bà ń bẹ̀ mọ́. Àfẹ̀yìn sọ ọ sì tó. إذا كان علم الناس Shehu Dawud Halifa. ليس بنافع. èmi ọba yìí ọba tẹ ẹ kọ́ ń kéwù o àmọ́tàfà àyíṣà yìí ọ̀kan gbòógì ni. Ọ̀kan gbòógì ni إذا كان علم الناس ليس بنافع. àní ìlànà pé yọ̀ọ̀bá gbóòórùn ni gbogbo yìí ẹ̀ gbóòórùn ni bó ti rí kọjá òun kéwù rùn lára rẹ̀. إذا كان علم الناس ليس بنافع. ètò jẹ́ àgbà pé mọ̀ ní pé ń lo ìmọ̀ rẹ̀. Wàláhì. دافع فالخسر للعلماء. Allahu Akbar
bàbá alifa ẹ ó lò lẹ̀ yí pẹ́ gbẹdẹmukẹ́. bàbá alifa ẹ ó lò lẹ̀ yí pẹ́ o gbẹdẹmukẹ́. àyíká odò kì í gbodò gbẹdẹmukẹ́. àlọ́ká ọlọ́ kì í pọ̀ kì í kọjá gbẹdẹmukẹ́. alifa aláwùdà ẹ ó lò lẹ̀ yí pẹ́ o gbẹdẹmukẹ́. بسم الله يقول هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ọba yẹn dẹ́ nǹkan máa ń kéwú yòókù dẹ́ ẹ múra. ẹ múra o. ọba yẹn pẹ̀lú eléyìí náà lẹ́ ń bá ń kọ́ kéwú ẹ̀yin náà rèé rẹ̀. ẹ̀yin náà rí i. ọba yẹn dẹ́ sí nǹkan ọmọ bí ó sì máa pa aláǹgbá kiri ẹ̀gbẹ́ ògiri. ọmọ ilé kọ̀ọ̀kan mú kí. ìkà ọ̀daràn. wọ́n fọ ọmọ tí ó àtàrí lọ́kọ́. ọ sọ pé ọkọ babaláwo tẹ́lẹ̀ kó sọ fún láti ilé wọn. ọwọ́ pọ́lọ́ ń gbé kábà sí mọ́mí mọ́kà ó gbá tari sílẹ̀ yìí agbádùn ni. aláìní kan ṣe èèyàn. òpònú. ọba yẹn pátá ni náà bá kọ́ bàbá yìí ní sáré rè tó níjẹ. níbo. kó bulubulu sọ́wọ́ kọ́ fọtí lò. kọ́ máa bọ̀ bí egun ń pàlùkà wọ́n máa pẹ́ sẹ́ wù agbo. ẹ di bàbá mu agbára ní ń gò agbára òfò àbọ̀tí. wọ́n máa tẹ́ الأعوام حين يعودها. ọlọ́run wọlé àtijọ́ bíi alukuraanu bàbá mínísítà. ولم يستفيد فيهن علما ولا فضلا. àlífà dáa ó bímọ tó dáa kalẹ̀ torí bá àlífà bá dáa bí ọba bímọ tó dáa irú yìí ò ní wá bá. bẹ́ẹ̀ni. ẹ pọ̀ tayọ báwọn. àwọn náà bíi wọn bá bíi bí ọba dá wọn yọjú ni. níbo. ẹ kò sí bàbá olè ọ yọjú nísì. níbo. àbí bàbá kóòtù ó yọjú pé mi bàbá rẹ̀. ọ̀tọ̀ ní kéèyàn onímọ̀ ọ̀tọ̀ ní kéèyàn lẹ́kọ̀ọ́ sẹ́bẹ̀ yìí rí pọ́mọ yìí ọmọ tọ́lọ́hún ṣàánú tí ó ṣàánú ara ẹ̀ yìí. èwo nu wọn. tọ́lọ́hún kẹgbẹ́ burú wá fún ọ ní nǹkan tó máa jẹ tọ́yẹ kára wèrè ọbalẹ̀ ìmúkúmọ̀ òsìjáre ọbalẹ̀ ń bẹ láti mọ́lẹ́ nísì. tàtún ni. وما تنفع الأعوام حين يعودها. ìwọ tó tọ́ sí 10 naira tó wá ń bùn ọ lówó. لم ẹ dàkún farabalẹ̀ àǹfààní kí ló mú wáyé gan ẹ sáwò. ọmọ àlefẹ́ ló pé wàhálà. farabalẹ̀ ìjọ títí ń ṣe gbogbo ẹ̀ tó fi ń rówó yìí ẹ sọ àǹfààní kan tó mú wálé ayé. kí ni. kò wúlò fáyé kó dààmú báyé ni òun náà lóhun ìdààmú àdúgbò ọwọ́ àpè wàhálà àyàsọ ọlọ́run ọmọ tí ń pè wàhálà yìí òun náà ní ọjọ́ orí méje wàhálà ọdọ́dọ̀ tí wọ́n orí nísìnyí àbí orí ẹnbẹ́ mi wọ́n fi sí. babu. bàbá mínísítà bàbá yín dúpẹ́ pé ẹbí mọ́ rẹ. alhamdulilayi. ọlọ́run ní jẹ́ padà sí wọ́n báyìí. àmín. tèmi ni ẹ sọ tèmi ni ẹ pé ẹ má sọ tèmi mọ́ ó ti tó. ó tó. ẹ má gbàgbé pa ni ẹ má rojọ́ o. tiẹ̀ náà bẹ lára rẹ. ọ̀nà wo la fẹ́ gbà tá a fi là. akọ́lé wá sí wa tó nínú. ìdààmú tó mú gbogbo ayé nísìnyí asàfẹ́ là asàfẹ́ là asàfẹ́ là ọ̀nà ọ̀la yìí náà ni bí mo ti dúró yìí nísìnyí bá fẹ́ kí n ọkọ̀ lé mi tí mo tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé tuntun tí mo tó ra mọ́tò n bá ilé polówó ọ̀sẹ̀ kan nísìnyí kálukọ́ gba nọ́mbà yà yìí sẹ́pẹ̀sì pọ̀ ní gba nọ́mbà kò sì sí ti ń bẹ́ẹ̀ irú ni ọ̀nà ọ̀la ẹ̀yọ̀ kan náà. Allah. sẹ́kì ń sọ ni àbí ń filẹ̀. bàbá ẹ̀ sànù wa wàhálà yìí pọ̀. Ajẹ́bọ́lá ọ̀nà tí yẹn á gbà á là ọ̀kan náà ni kò pé méjì. Allahu akbar. A'udhu billahi minash shaytanir rajim. Bàbá wa ìmáàmù àgbà fún Aunullah. Bàbá wa ìmáàmù mo fi gbogbo àpẹẹrẹ dárúkọ yẹn. Ìmáàmù Zakariya Ofọlárin. Allah. Bàbá wọlé Ọlọ́run. Fọláràn mi ni Fọláràn mi náà ni Ábídì mi ni òpé. Àwọn ẹlọ́tàn rẹ̀ di ẹmọ bínú. Ṣé ìsàlẹ̀ ò tó tán lẹ́ẹ̀dì látàárọ̀? Èsì rẹ̀ ni yá mi ń gò. Àwọn ọgọ́ tẹ̀sí lórí kò sí èfi bọ́jú àfi kéèyàn ṣe sùúrù. Bàbá
báyé bá ń jáyé dìgbà táyé òfin ní jáyé wọn ẹ̀ ní dọ̀tí. Àmín. àgbàlagbà ayé dùn bá tó ìmọ̀lẹ̀ ń bẹ lára yín. Masha Allah. bẹ́ẹ̀ bá ti wá pé èèyàn mọ̀ pé èèyàn dé ẹni bá wá lọ́hùn orí yín kò rí nǹkan kan mọ́nu ọlọ́run dákun àfààní rẹ̀ bẹ́ẹ̀. èyí tó kù tẹ́ lọ bó ti wọ́ pọ̀ tó mọ̀ jẹ́ ẹ̀rá padà sí ibú. àmín. ọlọ́ apá àwọn táwọn máa sàmì náà ti lọlé. àmín. nígbà àwọn ọmọ wọn rí. nú àwọn táwọn retí mi lẹ́sìn ẹni bàbá yìí wà ẹ̀dá alájì wà ara ọ̀kan mi ẹ̀ ti rí pàrọ̀ ọ̀kan náà ẹ̀rí ní rí látẹ̀ kan. nígbà tó rẹ̀ ní kó fẹ́ẹ́ níbi pé sẹ́ẹ̀sì gbà wẹ̀ báyìí ẹ̀rí yìí pọ̀ Allahu akbar. Masha Allah. ọlọ́run ní jáde ó ní ẹnì kọ̀ọ̀kan yìí. àmín. ọ̀nà kan kí n mọ̀ pé ọ̀nà kan náà lọ là wà. Allahu akbar. gbogbo ọ̀nà yòókù tá ń pè ní ọ̀la àgbákò lọ́tẹ̀ yẹn jáde. Allah. Masha Allah. kí ni. baba takandani. àwọn bá lọ́wọ́ mi kọ́. ẹ kó fún ẹlẹ́rọ. gbogbo ìtọ́ lọ́dọ̀ yín náà ọkàn mi ọba lẹ̀ sí. àní ẹ kó fún ẹlẹ́rọ. A'udhu billahi minash shaytanir rajim. kéèyàn bẹ̀rù ọmọ kéwù ọmọ kéwù tá à ń jọ lọ lọ́nà express gbogbo ntẹ́ pé fún atani a máa jẹ́ wọ́n lọ́nà ń jẹ́ mi bàbá ogun wọn sì jẹ́ ntẹ́ pé fún mi. wọ́n wá ń dùn mọ́ lọ akẹ́wà bá ta wọlé. bàbá bẹ́ẹ̀ bá ti ń lé 50 ó ní ojú tó lè máa jẹ. Aki alfawa Dr. Abdulsami' Adisa. akí wọn kàn máa wọlé ẹ jẹ́ gbogbo Ahlan owó tó wa kó sahlan. àfà inú rẹ̀ wulẹ̀ wú lásán ni ọ̀ nípa ẹ̀kú. ẹlòmíì jẹ àṣejẹ dépò pé òkété akọ àtabo ó ti fi jẹ àṣejẹ papọ̀ àwọn pàdé nù rẹ̀ báyìí wọ́n yà ń bímọ lọ. wọ́n tó ń gbóra wọn nínú ẹ̀. wọ́n gbóra wọn nú ẹ̀ ẹ wà lẹ́lòmíì tó yọkùn ẹ̀ nímọ̀ pókété ní bímọ sínú. A'udhu billahi minash shaytanir rajim. ìrètí kí dókítà ó jòkó tán ni kí n tó bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ o. Bismillahirrahmanirrahim. ìbéèrè tí mo fẹ́ bi jàmá kí n tó sọ ní mo fẹ́ sọ bẹ́ẹ̀ bá gbà yín mọ̀ ta ló dálé ayé Allah. ẹni Allah Allah. ta ló mọ̀ ń pa ayé Allah. ta ló lè tún ayé ṣe Allah. kí wàá lè wọ́n wá kí n gbà náà. kí ni ìdààmú rẹ. ọba tó láyé ló yẹ kẹ́ ẹ béèrè pé mo fẹ́ ráyé ṣe lọ́wọ́ ẹ̀. Allahu akbar. àbá àlífà alájòkó yìí Damallahu hayatahu. èmi wá láti Ìlọrin àwọn sì ni mo fásirù gbogbo ilẹ̀ Ẹ̀gbá gbàgùrà. Gbàgùrà Allahu akbar. bí n bá fẹ́ wọ bí àfi kí n bí wọ́n bẹ́ẹ̀ni. bàbá bò láàbà wọlé ibo lẹnu ọ̀nà wa o. tí n bá ilé bábì kan wọlé bí n bá kọ́ sọ́wọ́ kìnnápà ẹni bá lè dáwọ́ ni o. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé rí Ọlọ́run dá ilé ayé ó sì fi Ádámà síbẹ̀ alayhi salatu Ádámà wassalam. máa lọlẹ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ kò sí ìtẹ́ ẹ̀gbọ́n rí ọ wá sọ fún pé bẹ́ẹ̀ bá débẹ̀ o èmi mọ màlúù dé àtàpàdé ayé o ẹ má gbèsè jù mí lọ bẹ́ẹ̀ bá fẹ́ káyé yín ọ́ dáa má kọjá là. bẹ́ẹ̀ bá ti gba bòmí àgbákòtẹ́ ẹ bá rí mbẹ́ ẹ̀yin lọ́mọ. A'udhu billahi minash shaytanir rajim. èṣù wá dé èṣù ní ẹ má dán Ọlọ́run lóhùn dá lóhùn. èyí ni ẹ má gbà gbàbí. gbogbo àwa tá a gba bí èṣù rìn pátápátá yẹn ṣẹbẹ́ rí bí ayé wọn bọ̀ sí. Rahmanirrahim. ẹnìkan ò ní ọmọ wọ oògùn kí wá wá àgbákò tí sàwọn ológun ọ̀rì irú àgbákò wo ìwé ló kéré jù. ètò kéré jù nù rẹ̀ nípa ọ́ tètè kú Allah. dákẹ́lá bá ní owó ọ̀hún tó wá gbádùn kò yé mi tó. ètò burú jù nù ẹ̀ ní pé kẹ́rù ọmọ àbọ̀ bẹ́ẹ̀ kùtẹ́ bá mi agolo ńlẹ̀ ẹ̀lómi yóò sì họ́ bóde yóò họ ó ti máa ń tó ń ti lọ lè ṣe rí kó bóyá àwọn àlìjánu ni wọ́n dé. kí ló wí àfà A'udhu billahi minash shaytanir rajim. ọ̀pọ̀ ẹ̀yàn ọmọ kéèké náà wà lọ lè ṣe fá kálukú wa ń kólẹ̀ kẹsọ́wọ́ kiri ìlú ọ̀dẹ̀ òpònú. dákun Ifá mélòó Dangote wá ṣe o kò yé mi tó. ọ̀tẹ́dọ́lá. èèyàn mélòó lọ́tẹ́dọ́lá jẹ kó tó dolówó sọ́ọ̀rí pọ́ọ̀rì ọ ni the young shall grow. èèyàn mélòó ló jẹ. ọmọ Ìgbò tí ọ̀dọ́ lọ mọ̀ bóun bá di àyàká sọ́lọ̀ yọ lọ sọmọdé kẹ́ẹ́dó àdèmà owó wèrè sì ń pọ̀ sí
بسم الله الرحمن الرحيم. bọ́lọ̀ ń bá bẹ́ẹ̀ kẹ́yìn kò mú nira lọ́wọ́. kọ́dà bẹ́ẹ̀ ń bá ń bú Ọlọ́run tó bá rin ọ̀nà tí mo ní kó rìn yìí olówó ó lè jìyà lálùkìyàmọ̀. àmọ́ pé láyé yàn yín yóò gbádùn tí èkú ni bí àyàn tọ́lẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ ń bá ń bú Ọlọ́run má wulẹ̀ kírun mọ́ bẹ́ẹ̀ ìrún ni ọgbà àwọn àfáà tí wọ́n ń tú ọ jẹ pé nígbà mo ṣe la ilaha illallah 20 million lọ́tò tó bá dé irọ́ lọ pa. irọ́ kú. àwọn kan bẹnu létà sí 50 million wọn lówó tán ìdákókó. bèlè pé wọ́n ra tíìbù. owó tí wọ́n ìdákókó kí mo ní wọn ò ṣe. wọn ò rí wàsó àbí múrí mẹ́ta. Ọlọ́run ní ìpín àrísìkì tọ́ba yìí ti kọjú ẹ̀ sí yàn ẹnìkan ò lè dá a dúró lahu mulku yu'ti ila man yasha'u ẹni ọba wù sí ní í fún àfúnmùmìnì àfúnkèfèrè ìyá ìṣòwòdà ó ti lọlé. Allahumma malikal mulki. ìyàwó alájà Abdulgani Gaza. tu'til mulka man tasha. alikiyama kú àlejò. ó kú àlejò. wa tanzi'ul mulka mimman tasha. Gaza bọ̀ ọlọ́mọsá bá ń fèrèjì. àmín. wa tu'izzu man tasha. ọgbẹ́ ìyàwó rẹ̀ ọlọ́run ní jẹ́lẹ̀ rẹ̀ gbóná máa yín. àmín. àmàlẹ́ ó sì lálùbáríkà. àmín. torí mo jẹ́rìí ẹbí máa ń bẹ láyé lónìí àjọ wa ń bí. insha Allah. tí gàdí bá ń bẹ láyé lónìí àjọ wa ń bí. nígbà tí ọ̀wá sí láyé mẹ́ta ìsìn kó yọ wa ń bí. bisimilayi qul huwa Allah. bismillahir rahmanir rahim. qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àmín. ọlọ́ni lan tanalul birra. lan tanalul birra. hatta tunfiqu mimma tuhibbun. hatta tunfiqu mimma tuhibbun. dalo. wa ma anfaqtum min shay'in. ibi àlọ́ ládé o. fa inna Allaha bihi alim. àyà tí ń ké lọ́wọ́ yìí bá a fọ́ ọ̀bá lò ó yóò tó sí. Allah. bó tilẹ̀ wọ́n ọmọ kéwú tó. àdéhùn Ọlọ́run ni pé ẹ lè rí bírà kankan dá lórí ilẹ̀ yìí o. tẹ́ ẹ bá fẹ́ máa dára tẹ́ ẹ fẹ́ kí nǹkan yín ọmọ yẹn jù tẹ́ ẹ fẹ́ káyé yín ọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ ti fẹ́ ẹ fẹ́ fà á kẹ́ ẹ tó dọwọ́ sí kó ti tó yín lọ́wọ́. dalo. lan tanalul birra. ọlọ́lá ẹ̀ lè tí ì dá bírà kankan. hatta tunfiqu mimma tuhibbuna. àfi kẹ́ ẹ máa ná irú tẹ́ ẹ fẹ́ gangan. bàbá ní tún fi kú owó nìkan kọ́ ni wọ́n ná. inú téèyàn máa ná láyé àníyàn rẹ̀ bẹ́ẹ̀ ntọ́fọwọ́ aago ẹlòmíì sẹ́yìn tó ba yé ẹ̀ jẹ́ àníyàn tí o tó ní sẹ́ni tó dáa fún lọ́lọ́run torí ẹ̀ káńsù oríire tiẹ̀. ó fọ oríire lan yàrá. tanalul birra. ibi ọjọ́ kó sí lásẹ̀mbìlì wọ́n sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa lásẹ̀mbìlì ẹ̀ sọ̀rọ̀ ayé o ẹni ibú bẹ lásẹ̀mbìlì ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin. tẹ́jọ́ kó lábẹ́ igi kẹ́ẹ̀pẹ́ lábẹ́ igi àánú. abẹ́gi ọ̀rọ̀ lọ́rọ̀. ibi abẹ́gi ọ̀rọ̀ ọlọ́rọ̀ abẹ́gi òfò ni o. lan tanalul birra. bẹ́ẹ̀ bá ti jòkó sun tẹ́ ẹ wo yàn tọ́ba sóbìnrin ni tọ́lọ́mbá yáyí ẹ̀ tọ́ lẹ́wà tọ́ba rí kọjá wájú yín tọ́pìkì rẹ̀ lẹ́mù. ẹ fojú bọ́ sọ lára ẹ̀ tán yányán ni. bẹ́ẹ̀ ti mú tọ́pìkì rẹ̀ ni àlùbáríkà yín yòrò ni. Allahu akbar. bẹ́ẹ̀ yẹn bá ń bẹ ewu tí ń bẹ ń bí ọ̀rọ̀ ẹ̀yìn ni a kò ní bá wọn jòkó ń bẹ̀ láéláé. gbogbo ẹni tí bá máa jòkó sọ̀rọ̀ lásẹ̀mbìlì tọ́jọ́ pọ̀rọ̀ ọlọ́rọ̀ ni máa sọ èrò ẹ̀yìn ni wọ́n máa jẹ́. ọ̀ sì ní làṣẹ́bí kọ́ bá sọ̀rọ̀ lọ́rọ̀. lan tanalul birra. ọlọ́lẹ̀ lè rí bírà dá. hatta tunfiqu mimma tuhibbun. àti kẹ́ ẹ fẹ́ kọ́ dáa fún yàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ dáa fún yín. Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. sallallahu alayhi wa sallam. ìgbàgbọ́ yín ò lè pé ẹni ìgbàgbọ́ rẹ̀ ò sì gbé àdúrà rẹ̀ ò lè gbà. ẹ fẹ́ kọ́ dáa fún yín àmọ́ ẹ fẹ́ kọ́ dáa fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín. yín ti ẹ̀kọ́ máa ń ran Yorùbá púpọ̀. ayé ọ̀pẹ́sọ̀ làwọn afẹ́ bàtẹ́ nìkan jẹ́ ni. ẹni tí ń bá ń ga aládùúgbò bíi kó wálẹ̀ dákùsẹ́ tó bá wálẹ̀ á gbé wọ̀ síbẹ̀. ẹnì kò yé mi tó.
ìrántí bínú ara wọn bí Yorùbá èmi ò rí rí á bínú ara wa wèrè tó dáa fún náà fi wá sakọ púpọ̀. òpònú ọmọ àlè. láǹtẹ̀nà lùlùbírà. ṣé bá a jọ jòkó lábẹ́ ẹjọ́ ọ̀dà mú kókó jó ní ni. kó tó di kó dáa fún. wèrè sì jẹ́ kánsẹ́lọ̀ tán ni ọba kí wa mọ́. kánsẹ́lọ̀ tí ò lọ sí. àwọn náà máa wá bí ó ti ṣubú ni o. hatta tunfiqu mimma tuhibbuna. lọ́jọ́ sí ọ kárí lọ́dọ̀ wa púpọ̀ òsì ń kárí púpọ̀ fa. ó kárí. abẹ́sẹ̀ bá a rí ṣe ni pákéjì ni ò jẹ́ mọ̀. wàláyé. pákéjì òsì ayé aláyé tẹ́ ń kálukú ń lò ọ̀dẹ́ ṣẹ̀ṣẹ̀ sókó tán ni ọ̀yà fomi bọ́jú ọkà àtíkèsí lọ́ba bọ́ rí TikTok ọkà àtíkèsí ní bá mú jókè tàwọn tó mọ̀ nípa ó ti dà fún fàlí irú ayé kílè mi wá wáyé wọn sókó fàlí náà ṣe sókó tán ni. láǹtẹ̀nà lùlùbírà. ẹ̀yọ̀ wá nẹ́bì ni. hatta tunfiqu mimma tuhibbuna. ntọ́sáyé wa dàbá yìí ni pé ẹ̀rí bá àárín ra wa lọ́wọ́ kànákàrọ̀ ra wa lọ́wọ́ property là ń fowó rà property tí ò ní bá wa wáyé ẹjọ́ mi. bọ́ba ti gòkè báyìí yóò sì kán ládàá. akọ́nilé lẹ́kí onílé ń Bàdàn Island onílé Òṣogbo onílé ń Ìbàdàn onílé ń Kwara onílé l'Àbújá. mọ́tò rẹ̀ di 10. wèrè bí yàrá mélòó ló fẹ́ sùn ńgbà ayé rẹ̀ ọwọ́ àbàjẹ́ parí wọn ló bímọ 3 péré. sẹ́ni pé tiẹ̀ ti ta. tanyanya. yóò sì yẹ kó fowó sí tí èsè rire kò náwó bẹ́ẹ̀ kò sì lè náwó bẹ́ẹ̀ yìí tẹ́ ń bẹ pẹ̀lú ẹ̀ náà fẹ́ràn rẹ̀ dénú bí ìkókú ní í ṣe yín. ìgbà tí wàá dé sí ẹ. bí ẹ bá ṣe fẹ́ràn Yorùbá wa jẹ̀ràn burúkú sọ adá kárò kúrò mùdírò ní mọ́ríkàsì. Adamallahu hayata. bí ibà ẹsẹ̀ ni tí ò sọ lórí ilé ìran wọn ní o máa ní kí mo dúró ogun. ọ̀dà ẹ̀dá kò mọ̀ fẹ́ bí yín léèrè àti ìhun àlífà ọ̀gbọ̀dọ̀ pa irọ́ àfààní àti ìhun àti ẹ̀ àti káfíkún àti káyọ̀kù nínú ìjọ alálàáfà lóòrùn tòní tí ń rìn ta ló dàbí mùdírò mọ́ríkàsì. ẹ tọ́ka rẹ̀. ẹ má pẹ́ gànmọ́ náà kí ló dé. àṣewá yà alábòsí ó sì ẹnì kan ṣáájú làwọn àkàwọ́ tẹ̀lé. bẹ́ẹ̀ni. lágbàńlá ayé wọ́n mọ̀ ọ́ bọ́ọ̀ bá ń pa àfa rẹ̀ mọ̀kẹ́wù tá mọ̀ ọ́ ìbá mọ̀kẹ́wù lágbó lé yín ni. àpá àfáàrí ò mọ̀kẹ́wù. ní ọ̀mọ̀kẹ́wù lè mọ̀kẹ́wù jù lọ àmọ́ mùdírù ni wọ́n mọ̀ bọ́ọ̀ dá Àbújá bọ́ bá ní mùdírù ní Markaz wọ́n mọ̀. Adamallahu hayata. bọ́ọ̀ dé Russia bọ́ọ̀ dé Amẹ́ríkà tó máa ń ka àfa ní Nàìjíríà wọ́n dà kọ́ mùdírù ní Markaz. máa ń ká àfáà láfíríkà wọn dà kọ́. Habibullahi Adam Abdullahi Alori Adamallahu hayatahu. gbogbo ẹni wúdà àgbàkà yóò sì pọ̀ sí. Amina. àwọn ará ẹni tí ń ro kúrò ìran Yorùbá ẹsẹ̀ rí báyìí. àìsí wá ya wèrè báyìí. kèésì àwàdà o tí ọjà dáa fún wa nù ọ̀nà ọ̀la ọ̀kan ṣoṣo ní ní lẹ́mìí ni òjò dáa fún yín gbogbo ẹni ó gbé mọ́tò kọjá lẹ lọ́jà lè babalágége ọlọ́run bá àṣàlékún àlá. Amina. àmọ́ tọrọ káàsì yóò padà wá dálẹ̀ báyìí o. kọlọ ọkéwú lọ́dọ̀ mùdírù àmì èjì náà ti lọ ọlọ́run bá kẹ́wọn. Amina. ìdákùn jẹ́mọ́ bí adé ìlú ilá fífún babalágége. bisimilahi rahman rahim li'ilafi quraishin ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. àmín. ìran Yorùbá mo ti rí déyàn tí kí o tán pọ̀ jẹ́gi ìgbà tí wà yín náà ni ọjẹ́gi wèrè irun kùtà nù rẹ̀ sí rí rẹ̀ dàrú bó ti jẹ́gi tó náà wọn kú fọ̀rọ̀ lọ́wọ́ ìwọ tó ní jẹ́gi wọn gbé máìkì fún ẹ. tó ń dè so ìwọ tó ń dè so. àwa tá a jẹ́gi náà wọ́n gbé fún ọ̀bí. ala madha takabburu wal ghurur. kí ló dé tẹ̀ntẹ̀ra yín jẹ ẹni tí ọ̀dà fún náà ń gapá ọ̀rẹ́ rà rẹ̀ lẹ̀kọ́ lè rà lánàá. ala madha takabburu wal ghurur. àgbàwẹ̀ wù bíi méjì mẹ́ta ọ́fíìsì akọ́sẹ́ni tí ó fa ogókè. tí ó fún ọ ní agbádá tàbí ẹni tí ó fún ọ lágbádá tàlíkínbà àgbàwẹ̀ wù rẹ̀ ìgbéraga òjò ọ̀rọ̀ náà lọ. wọ́n sakọ́sí. ala madha takabburu wal ghurur. wèrè wá fi tura rí ọsọ rẹ̀ dò kété
ani fúru àrẹ kan bẹ kó wọn faragbá bọ́ faragbá ju bẹ́ẹ̀ lọ wulẹ̀ máa rùn. على ماذا تكبر والغرور Al-Qur'anu ni lan tanalul birra ẹ lè rí dáadáa kan gbèsè hatta tunfiqu mimma tuhibbun bẹ́ẹ̀ ti fẹ́ ká yẹ yín orí nǹkan ẹ tọrọ bẹ́ẹ̀ fẹ́ lóbi náà. bó ti fẹ́ káyàn ọmọ rẹ rí tọrọ bẹ́ẹ̀ fún ọmọ ọlọ́mọ. ebi ti yálé tìyàwó ni yín ọmọ bí ọkàn rí ọmọ ìyálé rẹ mọ. gbogbo aṣọ wọn lọ kó tán. ntí o ti jọ dáa fún ọmọ ìyálé rẹ tó kiri ẹ mọ mi òun lásán ọ̀la gbogbo ọmọ lẹ́nu mọ. Allah. oníjọ́ ọba gòkè ní gbogbo ọmọ rẹ ó tó gòkè. ó ní transformer. nígbà sì ti tì í nì gbogbo tí yín náà kọ̀ dáa fún. tó ẹ máa dọ́gba lóbi rẹ sí. لن تنالوا البر wàlẹ́ ti lè dára rẹ o. حتى تنفقوا Àfáà Ìsá ní ṣe dáadáa. ما تحبون ẹ dákun tó lọ́lọ́ bá a ti jẹ́ pé ní sè ló ní ọ̀pá ìlú. fìtínà tó ṣe ń bi kéwú ṣé àga o ilé ṣubú àwọn tó ń bẹ lẹ́yìn mi pọ̀ abẹ́ sí lẹ́yìn mi mọ́ ni. ẹ̀yin wá Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. sọ́ọ̀sì rálágbè tí ọba ṣubú ara ní ẹ̀dá tọ́lá tó kára gírámù lè sítáì ṣe sítáì náà ni ẹ̀ ń jíṣẹ́ ọlọ́run lọ náà ni. ara sítáì ni. bó bá wù yín ní sẹ́ni bá gbádá lẹ̀ ẹ̀ ń jíṣẹ́ ọlọ́run náà ni. má jẹ́ n bá gbádá. sá máa bọ̀ ẹ má bọ̀. لن تنالوا البر kẹ́ sọ̀rọ̀ àwàdà bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ dáa fún yín ẹ lérò oore sọmọ làkejì. jáde náà àníyàn rẹ ó dáa. gbogbo ẹni tí ń bá ti ń dáa fún jẹ́nu rẹ̀ ọmọ dùn má jẹ́ inú rẹ ó dúdú sí mọ́. bínú rẹ̀ ọba ti dúdú sẹ́ni tí ń dáa fún ọ̀la àtìyẹ náà dé ó tán dé tán ó dé tán. ẹsẹ̀ ní mẹ́ni. bẹ́ẹ̀ nínú. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá rẹni tí wọ́n fẹ́ ṣìnà fún ẹ má di Allah ẹni wọn fẹ́ fàgòkè. ọ̀la ní ìran ọ̀la lọ́wọ́ níjọ́ àti sọ fún yín pọ́lọ́ wọn sànù rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rí mo lọ ti pàdé ẹ. èèyàn láàrán sí ọ ẹni ọdún náà máa ná lọ́la rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n fọ̀rọ̀ lọ wọn náà fẹ́ yáyàn lówó ṣẹ́ owó sẹ́. ọ ní èmi ò ní ẹ má yá o. èmi ò ní ẹ má yà o àmọ́ tó wí lọ́bọ̀rọ̀ jẹ́ bẹ́ẹ̀ sì ni bí atukádàrá rẹ mọ́ ni pé bọ́bá yìí lè yá lówó ni pẹ́rẹ́. tọ́ba bẹ̀rẹ̀ ẹsẹ̀ á sí lẹ́kọ̀ọ́ la fún gbàm lẹ́kọ̀ọ́ la tá a bá sí fún gbàm ẹni tí ó kọ́kọ́ pè ìwọ ni ìwọ ni Allah. ìwọ náà bá máa ibẹ̀ ni wọ́n náà ti ga lọ́ọ́ máa yí inú ọlá. ọ̀ nípa ọba yá ara rẹ jẹ́ ọrùn tiẹ̀ máa rin. أحسن ضميرك ẹjẹ́ mi yín ọmọ لأبناء غيرك كي bá àlífà gbogbo àwọn ìyá tó ń tajà wọ̀nyí kọ́ ni ò lórí ajé àwọn náà wọ́n pàjẹ́ mọ́ra wọn la. wọ́n ní. أحسن ضميرك etí àwọn alálàáfà ń gbọ́ mẹ́wàá nulẹ̀ yóò wá mú ọkọ̀ wá lágbájá ò jẹun gbádùn àfa kí la ṣe sí kí mo lè dà sí ṣọ́ọ̀bù rẹ̀ tí òfin ní tà mọ́ bẹ́ẹ̀ bá wà bí pé ta ni tọ̀hún yá ni alájà àfúsá ní jẹ́ ìwọ sálímà gbogbo tí o bá ná mi. sálímà mùsùlùmí ọ̀nsàsí àfúsá kí ló dé. ó rẹ̀ yín. أحسن ضميرك ẹ dákun لأبناء غيرك كي yéé تلقى بنيك قرين العين بالفرح ẹ lè ju àwọn haúsá láéláé báwùsá ti ya wèrè tó ní tí wọ́n sọ bàbá lórí. ti jàdé wọn ya wèrè lọ́rọ̀ ẹ̀sìn. àmọ́ bẹ́ẹ̀ bá jọ ń tajà kan náà ní ṣọ́ọ̀bù kan náà tó fẹ̀gbẹ́ kanra wọn irú kan náà lẹ́ ń tà ẹni yìí ó sì máa bẹ́ẹ̀ nìyí tajà tí ọba sí ṣọ́ọ̀bù mala umaru. tọ́ba ti lè dúró ṣọ́ọ̀bù rẹ̀ tọ́ ti dúró mbẹ́ báyìí pé kíní yìí lọ fẹ́ òun náà nílùú ẹ̀ ṣọ́ọ̀bù yóò wá ní kọ́ owó yẹn náà ná báyìí àná yá àpìtẹ́ kìnnà yá àpìtẹ́ tó wí tó tọ̀hún ti jáde yọ náà ló sí ọ ni mẹ kékeré sọ gbogbo ntọ́ fẹ́ ni yóò mú nu ṣọ́ọ̀bù tòun yóò sì tà á fún ọ yóò sì fowó jíṣẹ́ fẹ́ ni ó lówó. kò ní fi tiẹ̀ pààrọ̀ síbẹ̀. أحسن ضميرك àsìkò tẹ́ ń chẹ́ǹjì owó lẹ́mọ̀ pé ẹ̀ lówó lọ́wọ́ ajé àrò kan mi ẹ bẹ́ẹ̀ yìí náà rí lórí social media táwùsà kankan dédé wọ central bank tí ń lọ jàgbá ṣé bẹ́ẹ̀ rásọ tọwọ́ bí wọ́n bá nílùú yìí wọ́n ní jálá àdúgbò ọgbádùn wọ́n lè lọ lọ́gbẹ́ olóńgbé 15 million wá ní owó tó ń pa lónìí nìkan nù 15 million àwọn tó ń wá ń bí ìwọ̀n sọ fún wọn láwùsá pé tọ́lá haúsá àwọn èso ńgbà tó ọ̀gbà haúsá àwọn tó wá ń bí pé ń bọ̀ lọ wà láti wọ́n ní
ó ní at least òun ọ̀rẹ́ mi ti owó rárá sínú àkáǹtì lóṣù òun máa ń kó wá tó 2 billion lóṣù kan. wọ́n ní kí ló ń ta olóhùn ta fúláwà ni níbo ọwọ́ ń tọ́ka àwọn ibi tó ní ṣọ́ọ̀bù sí àwọn kan ló fi ibẹ̀ wọn ọjà báyìí bá fi wọ́ sí di owó ọba yìí olówó jẹ ni. Ahasin damiraka. ẹ wá pariwo páyé ń ṣe yín ẹ pàjẹ́ ń ṣe yín ẹ gbọ́sọ ajé òun dà gan mọ́. nígbà lòdì tí ó tọ́ ni wọ́n sẹ́wọ́n 1,000. kí wọ́n dé iṣẹ́. ẹ̀yin ọlọ́mọ kẹ́wùnù. alòdì ọwọ́ ni wọ́n sẹ́wọ́n 1,000 ṣé dọ́là wọn wá iṣẹ́ ni. tá a lòdì tá a pawó kalẹ̀ mbọ̀ jẹ́ n sọ. má fà sí ń bá mi. má fi kéwù. ọlọ́run ló mú yín níbẹ̀ yín ó lé wọn yìí. má fi kéwù bò àwa kọ́fà. Ìwọ náà ni. èmi ìkówó n tí ń ṣe ni máa ń ṣe yìí. ń gbà lòdì tán náwó 1,000 wọ́n ná kìí sàwọn náà àmẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run fèrè jì. àmín. Ó ti rìtáyà. Àjíbọ́lá n ò rírú ẹ̀jí láyé mi èmi sì ní bí n bá ti ń sọ̀rọ̀ báyìí mi ẹ̀gbọ́n kankan mọ́ nábà náwó 1,000 ẹnì ń bọ̀ ọlọ́mọ wàá mu ẹnìkan náà ní nà kò pé méjì àṣẹ ni ó jòkó tì wá gírí ọlọ́mọ sábà fèrè jì. àmín. sálẹ́kùn kẹfù àṣẹ ń fẹ̀ mí kà èmi ò sì mọ̀ àjọlọ ni kò ní bá wa pín wò ó ọwọ́ àjòkó àwádẹ́nu ó ní wọ́n náwó mi ò lè tẹ́ lọ yìí o amẹ́nìkan náà lọ náwó mo ní kí ló dé ó ní 1,000 tọ́ ná iye báyìí ni èyí ní sọ yìí àwọn èèyàn fẹ́ràn tán ẹ̀ wọ́n ti dákẹ́ jẹ́jẹ́. Ahasin damiraka. ọwọ́ àwọn ìbára náà mọ́nítọ̀ láìlọ́mà kí wọ́n ń bẹ lọ́wọ́ lágbẹ́gà. ọlọ́fọ̀ orúkọ láti ìkú. Ahasin damiraka. ìka ẹyẹ ṣe kà fúnra yín wọ́n fà mí lágbádá èmi ọ̀bọ ẹ̀yìn òun náà lọ́ọ́ fara ẹ̀ sẹ́yìn Allah. ẹnìkan ò lé oní òsì láàrin wa mọ́nísì Allah. ó fẹ́ wọlé padà kò sáàyè ní Sáàyè mọ́. sáwà lé àwọn ọmọ tó ti jòkó tì wá ní. ta tẹ ti fẹ́yàwó fún wa yìí tẹ ti dá bùkátà lẹ̀ ta ni mọ̀ gbọ́. Ahasin damiraka. ńgbà tó dé tí ó jí se wo ṣe àwọn ọmọ tó ṣẹlẹ̀ fáàrù làmọ́ o òun náà ń bẹ pẹ̀lú wa fáàrù làmọ́ wọn á jiyàn pé iye báyìí ni ìkejì ni ọwọ́ ajẹ́ pé 1,000 náà ni difference tó wà láàrin àwọn méjèèjì ìgbà wọn padà kówó dé àgbà kò ti sówó jẹ́nà. Ahasin damiraka. wọn á ní bò la wá rí tí mo kékeré tó náà fún mi gbẹ ẹ ti ẹ ṣàánú mọ́ mi àwọn iye tọ́jà náà nù 1,000 yìí jù báyìí lọ ó ní wọ́n ti sẹ́ ẹ̀ nípa kí n wọ́n èsẹ́. ṣé dọ́là ni àbí pọ́ùnsì. Ahasin damiraka. Abina'i ghayrika. ẹ dàkún bẹ́ẹ̀ bá fẹ́ ọ̀dà fún yín ẹ jẹ́ mi yín ọ̀dà ṣiṣẹ́ oníṣẹ́ bíi tiẹ̀ kò sí ohun tó ọba ṣẹ́rú síyàn láyé tó ní jèrè má gbẹ̀yàn lẹ́sẹ̀ má jí lówó má dojú ẹ̀ bolẹ̀ wọ́n náà wọ́n bá dojú ẹ̀ bolẹ̀ wọ́n lọ́ọ́ jábọ́. wàláyé. Allahu akbar. gbogbo nǹkan kọ́ lóògùn ẹ̀yẹ kiriki gbogbo ẹ̀ káyé fi ń ṣe ọ́. ìbéèrè kẹtọ́ yẹ ká ẹbí ra ibẹ̀ bá délé aláàfáà ọ̀dẹ̀ níyẹn ìrántí ìbéèrè owó mẹ́ta ni ẹ máa mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ bẹ̀. ewu àti ewu. lọ́dà àwọn táwọn ayé nǹkan wò fún yín. bàbá ẹ̀yin náà ó jẹ́ jẹ́ kó náà rí nǹkan kan. ẹ̀yin náà ń wo sánmà sẹ́yìn wo sánmà ni. ẹ̀ ń wo sánmà. ẹ wá dé àwọn tó ń wo nǹkan. èmi náà wo nǹkan. ẹ wo sánmà ni. ẹ̀ ń wo sánmà. Ahasin damiraka. ọba ti tẹ̀lé báyìí nǹkan tó máa ń tẹ̀lé. ọba ti dàníyàn àníyàn àkọ́kọ́ ni pé ẹ dákun àfẹ́ gbà mí èmi sídìkàtù ọmọ sàfúrà ayé tí ń lò lọ́wọ́ yìí ṣé kádàrá mi ni ẹ̀fílélẹ̀. bàbá tí mo wé káàkiri báwọn. bọ́bá ti tẹ̀ tó tó tẹ̀ ọdún bàbá ẹ̀ mọ́ ẹ̀ tí sọyún. ẹ dúró náà o. èmi sídìkàtù ọmọ sàfúrà sẹ́ ayé tí ń lò lọ́wọ́ yìí sáyé ní ń ṣe mí. ọdún mélòó. ẹ má ì tí sọ̀rọ̀ o. Méjì. ẹ má ì sọ̀rọ̀. àfa tó tẹ̀ ẹ sá máa mí ó kù kan ewo. sídìkàtù ọmọ sàfúrà ẹ bá ń wọ́wọ́ ayé tí ń lò yìí abẹ́mi ní ń ṣera mi. Ahasin damiraka. a ní rántí béèrè nù yín. nebo. Li abina'i ghayrika. làwọn tí ó gba yín náà fi máa rí náà rí kúri a ní ilé wọ̀ yìí káì ni wọ́n lé ọbọ̀ yìí nígbà orí wọn kò gbọ́dọ̀ lé wọn padà. ilé káwùsàjì. ẹni wọ́n ń ṣe ọ̀pọ̀ bí ẹni tí ń ṣe rẹ̀ inú rẹ̀ ò dùn sẹ́ni ọ́ dáa fún tiẹ̀ náà ò lè dáa. Allahu akbar. ara rẹ̀ ọ̀ yá sẹ́ni ọ̀rẹ́ kan
ọ̀ lè rọ́nà gbé lọ. èèyàn ra mọ́tò ọ̀sán kó gbà wọ́n àtà tó fi kú mi máa tó ẹ̀bù náà irú ń tẹ́ ẹ fẹ́ kó ṣe yín ni ẹ ná fẹ́ nàka jì í bẹ́ẹ̀ bá fẹ́ bùnyàn lásán ẹ̀bùn lásán tẹ́ ẹ lé wọ̀. gbogbo ilé ìtọ́ ilé wọ̀ mọ́. bẹ́ẹ̀ bá fẹ́ bùnyàn bàtà ẹ̀bùn bàtà tẹ́ ẹ lé lò. ẹ gbóúnjẹ fún yàn ẹ gbẹrù tẹ́ ẹ lé jẹ fún yàn. ẹrù ọlọ́nkan pàṣẹ níbẹ̀ wọn. ọtọ́jú oúnjẹ fá títí oúnjẹ fi ṣe é pa. ẹgbẹ́ yìí àtọ̀ wọn àtọ̀ bọ̀ wọn jẹ́ gbà wọn ò rí mi. ọlọ́ni wa náà ò ní jẹ tuntun mọ́. Allah. أحسن ضميرك لأبناء غيرك كي ọlọ́run dákun àbí ọ. تلقى بنيك قرينا bàbá mínísítà ẹnu tá a fi ṣe ra wa tó tún pọ̀ òun lahun bakhilun. àwa ahun rèé àwọn àgbákò ń bẹ fún wa àwọn wo. kò sí tí fa ahun ju pé àfẹ́kẹ́ni tí ń pò tó wa. gbogbo olówó tá ẹni tó ń tọ́ rẹ̀ ni àwọn wàláyà àgbákò àwọn ni wọ́n. ìlérí bú àwọn. bẹ́ẹ̀ bá máa hun ilé rẹ̀ ní ẹtí lọ lè bá. wọ́n á máa bá bẹ̀rẹ̀ rẹ̀ àfihàn ní 2 million. a máa ṣe program. wọ́n máa ṣe program lórí Facebook. àwọn àpè. wọ́n á pè ọmọ yẹn mo gbádùn bó ṣe kéwù yẹn mi fún ní 2 million naira ẹ̀yẹ́ wa pẹ́ láwa ọlọ́wọ́n ni kò ní dáa fún o. kò tún ní jèrè mọ́. 2 million owó kìíní àbúrò ìyá rẹ̀ sunkún wá ń jẹ̀rìn. èlò. gàrí ní ta èlò lọ fẹ́ fún táyé rẹ̀ èdà ṣé bọ́ọ̀ sọ pí ẹ̀ kọ́ sọ pọ̀ sí lé ni. èlò náà gbé tirẹ̀là gàrí. إذا جاءك المسكين gbogbo yín pátá gbogbo jẹ́ta tẹ́wọ́ gbọ́dọ̀ bá dọ̀dọ̀ yín. يوما لحاجتي gbogbo yín tọ́lọ̀ ń kẹ́ ìjọ tẹ́nìkan bá wá wájú yín tó bá béèrè pé ẹ gbà mí. إذا جاءك المسكين ẹ má jọ jẹ́ ju ayẹyẹ báyìí lẹ́ẹ̀ mọ̀ náwó mọ́. يوما لحاجتي 50,000 rẹ ọgbà ẹlòmíì la ó ti fẹ́ pokùnso. ọgbọ́n káwa mùsùlùmí ní ma bọ́ọ̀dì bá kọ́ mọ́sálásí àgbàbára ni. àránṣẹ́ mọ́ṣáláṣí. bá kọ́ lékè wá àgbàbára ni. fi sabilillah. bàbá yìí ti gbàbára fún yẹn ẹ̀mọ̀ pẹ́ fún lówó. wọ́n tún gba bára tọmọ mọ́mú lé. àfáàní ń kọ́ mọ́ ń kéwù yìí nísì bí ti ń kọ́ mọ́ ń kéwù tó yìí nísì. ẹ̀wọ̀n ọdún títí ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ bọ̀ tí ń tọ́ ayé ọmọ ọlọ́mọ ṣe. ààrẹ nìkan kọ́ yálé rẹ̀ kó mú mọ́tò tuntun. wọ́n kọ́ mọ́ kéwú títí wọn ò sanra àmọ́ pé wọn ò jẹun ni. إذا جاءك المسكين يوما لحاجتي ẹ gbọ́ kedere. فقابله بالترحيب لا بالتكلف قبله بالتكريم بالترحيب بالترحيب. bàbá ti dé bá ń tọ́ bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ rẹ bá ti dé ẹ kì í wọlé ẹ ṣe dáadáa bọ́lọ̀ ń bá lọ lè switch ẹ̀ síra wọn pẹ́rẹ́ tó gbé ọ sípò rẹ̀ tó change ẹ̀ fún ọ láàrin wákàtí mẹ́fà. láàrin wákàtí mẹ́fà ayé ó sì sú ọ ọgbẹ́ni ó dáa fún ọlọ́mọdé wálẹ̀ amiina. ọgbẹ́ni tí ò tí ì dáa fún ọlọ́mọdé ó dáa fún ọ. àmín. afáwa Isa afáwa Yunus kẹfà tí a pẹ̀lẹ́pẹ̀lẹ́ má sì jọ ọ pẹ́ jù àbúrò ti mẹnu fati ọlọ́jọ́ ọ̀rọ̀ gbogbo wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين má rojọ́ máa dàníyàn ni. الرحمن الرحيم kéwúlẹ́rẹ́ wọ́n ń pè ọ́n bí. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين